Kalẹ̀. Ẹ kú lébà là ń kí ara ilé. Ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sí orí ètò wa ní àṣálẹ́. Koikimedia bringing the work closer to your doorstep. A kí gbogbo èèyàn wa lílé lóko lẹ́yìn òdì pé ẹ kálẹ́ o, ẹ káàárọ̀, ẹ dẹ̀ káàsán, according to the time tí ẹnìkọ̀ọ̀kan bá wà. A kí yín ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ẹ bá wa share ètò wa, ẹ jọ̀ọ́. Kẹ́dẹ̀ bá wa comment, kẹ́ bá wa fi èròǹgbà yín sí nípasẹ̀ ohun tí voice note tí ó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí ó jáde láti ìkan lára àwọn bàbá wa kan táwa gan mọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé Iba Gani Adams ń pè wọ́n ní bí ọdún bíi mélòó kan sẹ́yìn, kó tó di pé wọ́n ṣe election ní Iba Gani Adams ti pé máa yẹn tí Iba Gani Adams ò dẹ̀ mọ̀ wípé máa yẹn ń rìkọ́ọ̀dù gbogbo ohun tí wọ́n jọ ń sọ. Ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ yẹn, àwa lálẹ́ láti wá bú ẹnikẹ́ni, àwa láti wá bú Iba Gani Adams, but ohun tí a nílò ní wípé Iba Gani Adams wọ́n gbọ́dọ̀ kó ẹ̀rí tí wọ́n ní lépa nǹkan tí wọ́n sọ wípé olóyè májàsọ́lá owó babadami wípé wọ́n mọ̀ pa ikú Bọ́lá Ìgè. Ẹ̀rí tí Iba Gani Adams ní, à ń fẹ́ kí Iba Gani Adams bá wa kó wá sí ilé ẹjọ́. À ń wá kí Iba Gani Adams bá wa kó ẹ̀rí tí wọ́n ní kán kó pàdé wa nílé ẹjọ́. Lóòótọ́ olóyè ti sọ pé àwọn ò ṣẹjọ́, pé àwọn máa ro ti ọlá wàhálà tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, pé àwọn ò ní pe ẹjọ́. Ṣùgbọ́n still yet, because ó ń bọ̀ ẹ̀yin Yorùbá ẹni àwọn láńdẹ̀ẹ́dẹ́ ẹ tún sọ pé a tún máa fojú tó ní. Ọ̀rọ̀ tí Iba Gani Adams sọ yìí, ọ̀rọ̀ ìbàlórúkọ jẹ́ ni, tí ó yẹ kí gbogbo àwa ọmọ Yorùbá, kódà tí olóyè májàsọ́lá bá tiẹ̀ ní pé àwọn ò ṣẹjọ́, ohun tó yẹ kí àwa tí bàbá yẹn ń jà fún, ohun tó yẹ ká pe ẹjọ́ lé lórí ni. ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ọmọ Yorùbá tí olóyè ń jà fún, tí ó yẹ kí ká pawọ́ papọ̀ ká pe ẹjọ́ lé lórí ni. Torí fún kìíní ìbàlórúkọ jẹ́ gbáà ni ohun tí Iba Gani Adams sọ jáde nínú voice note tí àwọn èèyàn ti ń pín kiri láti bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn sí.
now olóyè ti jáde síta, àwọn ti sọ̀rọ̀, àtẹ̀ ti rí àwọn iléeṣẹ́ akọ̀ròyìn tí wọ́n ti kọ́ olóyè, tí olóyè dẹ̀ ti sọ ibi tí àwọn wà ní dédé ọdún tí bàbá Bọ́lá Ìgè, ọdún tí àwọn agbénipa tí wọ́n lọ pa wọ́n. Bàbá sọ wípé ojú ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ lọ́wọ́n wà ń gbà yẹn, wípé the same Iba Gani Adams tí adé ń sọ yìí, àwọn wà ní ọgbà ẹ̀wọ̀n ń gbà yẹn. Now the same iléeṣẹ́ ìròyìn tí a ń sọ yìí, a ní dárúkọ wọn kó má bàa dàbí ìpolówó. The same iléeṣẹ́ ìròyìn tí a ń sọ yìí, wọ́n ti gbé fóun, wọ́n dẹ̀ ti gbé Iba Gani Adams, but Iba Gani Adams wọn ò gbé kọ̀. Kódà wọ́n tún sọ wípé wọ́n tún drop message fún Iba Gani Adams, ṣùgbọ́n Iba Gani Adams wọ́n ní kò reply till now. tó dẹ̀ tún tí gbogbo ọmọ Yorùbá dẹ̀ ń fẹ́ kí Iba Gani Adams jáde síta gbangba kí wọ́n wá proof evidence wọn, tàbí kí Iba Gani Adams jáde síta gbangba wọ́n tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. àìṣe bẹ́ẹ̀, olóyè sọ wípé àwọn ò pe ẹjọ́, but tí olóyè ò bá pe ẹjọ́, ohun tí ó yẹ kí gbogbo ọmọ Yorùbá pátápátá kàn pe ẹjọ́ lé lórí ni. ó yẹ kí wọ́n lọ fún Iba Gani Adams ní ìwé ẹjọ́. mo sọ èmi ò wá bí lálẹ́ láti wá bú Iba Gani Adams, mi ò wá síbí láti wá bú wọn, ṣùgbọ́n Iba Gani Adams wọ́n gbọ́dọ̀ proof evidence wọn, tàbí kán tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. kódà a tún wo ọ̀rọ̀ yìí lọ síwá àwò lọ sósì. kí ni olóyè Ìgbòho Òòṣà owó Ọbádámì, kí ni wọ́n gbà lọ́wọ́ Iba Gani Adams gan-an? kí ló rà lè gba Iba Gani Adams? That is one. Secondly, kí ni Bọ́lá Ahmed Tinubu, kí ni bàbá yẹn náà rà lè gba Iba Gani Adams? Because a rí pé ọmọ Yorùbá ni àwọn méjèèjì yẹn. tẹ́ bá dẹ̀ wo ọdún tí Iba Gani Adams ti ń bá Tinubu fa wàhálà, lóòótọ́ àwọn ló mọ nǹkan tó kọ̀ sí ìjà wọn, àwọn ló mọ nǹkan tí wọ́n jọ ń fà, ṣùgbọ́n tá bá tún wá fà lọ tá tún wá fà bọ̀, ẹ̀dá sòǹtọ̀ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. once tí Tinubu ti jẹ́ ọmọ Yorùbá, mo níbi pé tá bá sọ̀rọ̀ yìí lọ nínú voice note tó dẹ̀ jáde yẹn, ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ wọn appear ń bẹ̀ tó sọ wípé Bọ́lá Ahmed Tinubu ló ń rán olóyè iṣẹ́. so definitely ẹjọ́ méjì ló yẹ kí Iba Gani Adams wá jẹ́ǹsìn. ẹjọ́ méjì ló yẹ kí Iba Gani Adams kí wọ́n wá jẹ́. bí àwa ọmọ Yorùbá bá ṣe ń fà wọ́n, bẹ́ẹ̀ ni ó ṣe yẹ kí iléeṣẹ́ ààrẹ kọ fún Iba Gani Adams léwé ìpẹ̀jọ́. bẹ́ẹ̀ ló ṣe yẹ kán ṣe fún Iba Gani Adams léwé ìpẹ̀jọ́. wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó lọ́ra, kó ṣọ́ ọ̀rọ̀ sọ, and gbọ́rọ̀gbọ́rọ̀ náà kó lọ́ra láti gbọ́.
tí èèyàn bá ń bílí pé òun mọ̀rọ̀ sọ òun mọ̀yàn bàjẹ́ ọjọ́ kan títí ẹ̀ máa dín ọjọ́ kan lénìí títí ẹ̀ dín ọjọ́ kan lénìí. fún ìdí èyí tó bá jẹ́ wípé lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni olóyè wà ní ara àwọn agbénipa evidence tí olóyè wa proof síta wá kọ́ tó dẹ̀ jẹ́ pé the same evidence yìí everybody ti ń sọ kì í ṣe ní kì í ṣe àná wípé during the Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tí ìjà fi ṣẹlẹ̀ ńbẹ̀ ibẹ̀ ni olóyè wà throughout. ẹjọ́ èèyàn ẹ bá wa drop comment yín ẹjọ́ bóyá ẹ̀dẹ̀ ń drop ẹ̀ bóyá ẹ̀dẹ̀ rí ni àwa lè sọ bọ̀ ẹjọ́ tó bá possible pé ẹ drop ẹ̀ ẹjọ́ ẹ bá wa drop comment a need àti gbọ́ opinion láti ẹnu tọ̀dọ̀ yín náà because ọmọ Yorùbá kan ní gbogbo wa àwa dẹ̀ ní olóyè májàsọ́lá dẹ̀ ń jà fún tó túmọ̀ sí pé a nílò àti dákẹ́ lé àsìkò tí a wà yìí nípa ọ̀rọ̀ tí ó jáde síta láti ẹnu Iba Gani Adams a lè dákẹ́ ẹjọ́ and it's very important láti pé kẹ́ bá wa share ètò wa yìí ẹjọ́ ẹ bá wa share ẹjọ́ débi tó dé ẹjọ́ ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé ẹ ṣé gan ni ẹ ń tẹ ní ẹ ṣe join ẹ ṣé gan ni ọ̀rọ̀ Iba Gani Adams ọ̀rọ̀ wọn tó jáde síta lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà ń sọ lé lórí máa padà brief ẹ̀ ohun tí à ń sọ ni wípé a ní Iba Gani Adams wọ́n gbọ́dọ̀ jáde síta láti wá defend ara wọn Iba Gani Adams gbọ́dọ̀ jáde síta láti pé kán mú evidence kán proof evidence fún gbogbo ọmọ Yorùbá ṣé ojú wọn ni wọ́n rán olóyè lọ wípé kí olóyè lọ pa Bọ́lá Ìgè bàbá Bọ́lá Ìgè ṣé àwọn wà bẹ́ẹ̀ ṣé wọ́n jìjọjọ gbé owó fún olóyè ni ohun tí à ń béèrè lọ́wọ́ ohun tí à ń ṣètò lé lálẹ́ nìyẹn ni pé right now ọmọ Yorùbá gbọ́dọ̀ dákẹ́ sí eléyìí tí Iba Gani Adams ṣe yìí nítorí pé wọ́n ti ń ṣe látọjọ́ tó ti pẹ́ tán dẹ̀ ń mú jẹ ṣùgbọ́n eléyìí tán ṣe yìí wọn gbọ́dọ̀ mú jẹ ó ṣèwọ̀ tí a bá ń dákẹ́ tá à ń dákẹ́ tara wa máa ń bá wa dákẹ́ ìdákẹ́ tí a ti dákẹ́ ó ti tó ìdákẹ́ tá a dákẹ́ sí bàbá yìí ó ti tó a nídìí àti bú wọn mọ́ this time around ṣùgbọ́n àkókò ti tó ń sìn láti pé kí gbogbo ọmọ Yorùbá tí olóyè ń jà fún kán lọ fún Iba Gani Adams ní ìwé ìpẹ̀jọ́ bí gbogbo ọmọ Yorùbá bá dẹ̀ ti ń fún ní ìwé ìpẹ̀jọ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe máa expect ìwé ìpẹ̀jọ́ láti iléeṣẹ́ ààrẹ nítorí pé ó fẹ̀sùn kan Bọ́lá Ahmed Tinubu náà yìí pé òun ló ń rán olóyè níṣẹ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ní evidence once tí àwọn ti sọ wípé àwọn ní ẹlẹ́rìí wọ́n ní ẹlẹ́rìí so à ń retí gbogbo ọmọ Yorùbá lóòótọ́ bàbá olóyè májàsọ́lá wọ́n ti ní àwọn òpẹjọ́ wọ́n náà wọ́n máa ro ọ̀la wípé
ọlá ìlà ìlò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ pọ́wọ́n máa ru ọlá yẹn pọ́wọ́n ò ní bá Iba Gani Adams ṣẹjọ́ ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá tí a jẹ́ ojúlówó ọmọ Yorùbá tí a ní ìgbàgbọ́ pé olóyè má jà ń jà fún wa ni ẹ jọ̀ọ́ má má jẹ́ ká dákẹ́ ìjà wa máa ní bàbá yìí máa ń jà tí Iba Gani Adams fi ń fi ìlọkulọ̀ tó fi ń fi lọ bàbá yìí tá a bá dẹ̀ wá dákẹ́ kò ń ṣe nǹkan tó dáa o kò ń ṣe ohun tó dáa nínú kí Iba Gani Adams kàn jáde síta kàn tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá wátá cause dòdò bàbá yìí ti ń náta jù à ń sọ ní ọjọ́ bíi márùn kan sẹ́yìn ibẹ̀ ni ẹ ti máa mọ̀ pé olóyè májàsọ́lá èèyàn tó ń wá àlàáfíà lẹ́rìn gbogbo ọmọ Yorùbá ni bàbá yẹn jẹ́ bàbá pè wá sí ìpàdé bàbá pè gbogbo ọmọ Yorùbá tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe ìjàgbara bàbá pè everybody sí ìpàdé kò dẹ̀ sí ìdí kan tàbí méjì tí wọ́n fi pè wá sí ìpàdé náà ni pé bàbá ní a gbọ́dọ̀ bú Iba Gani Adams mọ́ bàbá ní a gbọ́dọ̀ bú Iba Gani Adams mọ́ pé ká jọ bàbá ẹ bẹ̀ everybody lọ́jọ́ yẹn ní ìwà ẹ lẹ́ẹ̀rin wa àti ẹ̀ tún ní ẹnìkan tó tún ní another evidence míì tó tẹ̀ sì tún fresh tó tún jẹ́ fresh one tí Iba Gani Adams ṣe sọ tó tún jẹ́ fresh one ni o kì í ṣe ó ṣe mọ̀ pé ilé tó ń ṣe ń gbé síta yìí ìyẹn ti pẹ́. ẹ má bínú ẹ̀yin tẹ́ ní ká má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Iba Gani Adams pé ká fi ń lẹ̀ ká fèsì our own freedom àbí for Oduduwa Republic a lè fi ń lẹ̀ ìdí tí a fi lè fi ń lẹ̀ ni pé aṣíwájú wa ní Iba Gani Adams ń ta rẹ̀ sí lára ní gbogbo ìgbà a wá láti bú bàbá Iba Gani Adams a bú wọn àbí ẹgbẹ́ ká bú wọn sìn a bú wọn no ọ̀rọ̀ yìí bú kọ́ lélẹ̀ eléyìí ti kọjá yìí pé à ń bú Iba Gani Adams bọ̀tí àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ gbé Iba Gani Adams lọ sílé ẹjọ́ lóhun tí à ń sọ. Ṣebí wọ́n ní ẹlẹ́rìí à ń wá kán wá púrúfù ẹ̀rí tí wọ́n ní kán wá púrúfù ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá nílé ẹjọ́ tàbí
kí Iba Gani Adams kan jáde síta kan tọrọ àforíjì. So bẹ́ẹ̀ ni yẹn ṣe jẹ́ nìyẹn. Bàbá mi tẹ ní ká má sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ má bínú sí wa, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Mr. Pẹ̀lúmi, ẹ jọ̀ọ́, ẹ má bínú sí wa, ẹ gbà wá láyè létí talẹ́ ni ká sọ. Tá bá ti ń dákẹ́ tá ń dákẹ́ ẹ má jẹ́ ká tanra wa. Iba Gani Adams á máa bìlí pé òun right ni, wọn ò dẹ̀ right, tó pé olórí ìlú ò kì í ṣe bí ibà ṣe ń ṣe yẹn. Olórí ìlú, olórí tá bá ní pé ká máa mú olórí nílẹ̀ Yorùbá, at least ààrẹ tán bá ń sọ̀rọ̀ nípa ẹni tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, tó bá ń pe ìpàdé àgbààgbà ilẹ̀ Yorùbá, at least wọ́n sì máa pe bàbá yìí náà sí. Ìbá jẹ́ ọmọdé gan ló fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. olórí gbọ́dọ̀ máa jẹ́. A gbọ́dọ̀ bọ̀wọ̀ fún olórí. Gbọ́ ṣé olórí tó ṣe ojúṣe ẹ̀ tàbí olórí tó deserve respect. Àti kékékékéké àti bẹ bàbá ẹ̀. So kí n padà sórí ìpàdé tí mo ní Chief Sunday Igboho tí wọ́n bá wa ṣe. Nígbà tí à ń ṣe ìpàdé yẹn lọ, Chief bẹ̀rẹ̀ sí ní bẹ everybody ni. Wọ́n bẹ everybody ni pé kán jọ kán má bu Iba Gani Adams mọ́. Mo ṣì ń sọ̀rọ̀ 5 days ago, voice note yẹn eléyìí tó jáde yẹn kò tí ì jáde gbogbo ìgbà yẹn, kò tí ì jáde àtọ̀, wọn ò tí ì release ẹ̀. Bàbá yẹn ní láti bẹ everybody ni, tó dẹ̀ tó wá túmọ̀ sí pé another evidence míì tútù wà, another fresh ọ̀rọ̀ míì tútù wà tí bàbá Iba Gani Adams tí wọ́n tútù sọ tó tún wà ńlẹ̀, tó túmọ̀ sí pé bàbá ò rẹ́dì láti jáwọ́ nínú àwọn ìwà tí ò tọ́. Bàbá yìí ò rẹ́dì àti jáwọ́ nínú àwọn ìwà tí ò tọ́. Kí ni bàbá Iba Gani Adams kí ni wọ́n fẹ́ gbà lídìí pé kán máa ba májàsọ lájẹ́ kiri àti Bọ́lá Ahmed Tinubu, Nigeria president. Kí ni Iba Gani Adams fẹ́ gbà lídìí pé kó máa ba àwọn méjì jẹ́ kiri? Because láti ọjọ́ àkùrí mẹ́bà láti October 1st year 2020 tí ọ̀rọ̀ yìí pé a fẹ́ jáde fún rally tó ti ṣẹlẹ̀, tí ohun tí wọ́n jọ fọ̀rọ̀ kò sí ni pé a máa jáde lé ọjọ́ yẹn, ṣùgbọ́n a rí pé Iba Gani Adams fà sẹ́yìn ní tiwọn. By then wọ́n fà sẹ́yìn àwọn jáde. Láti ìgbà yẹn ni Iba Gani Adams ò ti jẹ́ kí olóyè rí mú mi o, tó ti bẹ̀rẹ̀ sí. Wọ́n sọ ilé lẹ́ni, wọ́n á sọ ilé lọ́la, wọ́n sọ ilé nìní, wọ́n á sọ ilé lọ́la. Kí ló ṣẹlẹ̀? Kí ni májàsọ́lá gbà lọ́wọ́ yín? Ìdí náà ni tí a fi sọ pé à ń fẹ́ ẹ̀rí yín tẹ́lẹ̀ níyẹn wípé olóyè wà lára àwọn tó pa olóògbé bàbá Bọ́lá Ìgè. Ẹ̀rí yín yẹn ẹ kó pàdé gbogbo ọmọ Yorùbá ní ilé ẹjọ́, tàbí kẹ́ jáde síta gbangba kẹ́ tọrọ àforíjì
lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa jẹ́ ẹjọ́ méjì lẹ máa jẹ́. mo tẹ̀ mọ̀ pé President Bọ́lá Ahmed Tinubu mo tẹ̀ mọ̀ pé àwọn ò lè forgive yín tiwọn mo mọ̀ yẹn, but ẹ̀yin pẹ̀lú wọn lẹ́nu yẹn, ẹ̀yin àti federal government lẹ́nu yẹn, ìyẹn ò kan àwa. eléyìí tó kan àwa ẹni tó ń jà fún wa. ìdí tí a fi lè fi ẹnu kọ ọ̀rọ̀ President Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ yẹn ni pé ẹ dárúkọ ẹ ní òun ló rán májàsọ́lá níṣẹ́, ẹ ní òun ló ní. so ìdí náà ni a fi wá ń sọ ń sìn wípé bàbá àwọn ẹ̀rí yín tí ẹ níyẹn ẹ jọ̀ọ́ o ẹ bá wa gádà ìpapọ̀. olóyè ti sọ wípé àwọn ò ṣẹjọ́, ṣùgbọ́n àwa ṣetán láti bá yín ṣẹjọ́. àwa ṣetán láti bá yín ṣe kíni, láti bá yín ṣe ẹjọ́. ẹ jọ̀ọ́ má bínú, ó ní àwọn statement kan tó wà nú ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ pọ́ǹtì síta. so vn yẹn ni mo ṣe ń wá kiri ń sìn. okay, ẹ má bínú sí mi, ó ní àwọn pọ́ǹtì kan tèmi fẹ́ mú síta. I will send you a letter. Táwọn bí kò yí kan sí Tinubu pé kí ni Tinubu wọ́n ìgbà ìmọ̀ rẹ̀ ó gbà wọn ní bákì káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign lẹ́tà yẹn wọ́n kọ sí ilé ẹ̀ ní bọ́dí náà ó dẹ̀ rí sí ibẹ̀. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ ní wọ́n wá lọ pé irú lẹ́tà burúkú rí àwọn snake kan photocopy wà báyìí. so àwọn tẹ ní ó ń ṣiṣẹ́ nílé President Bọ́lá Ahmed Tinubu tẹ ní àwọn ló ń fún yín lọ́wọ́ because ẹ sọ́nà ọ̀rọ̀ yín ẹ ní gbogbo bí olóyè ṣe wá wọ́n ṣe lọ gbowó lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ proof gbogbo evidence yẹn o. ẹ já máa gbọ́rọ̀ ń lọ. èrí àwa jù sí mídíà Tinubu kò reply ó tẹwọ́ kò tẹwọ́ kò reply dì mí. so àwọn yẹn ló yí òkùnkùn ká wọ́n yí ká àwọn ọdẹ tí wọ́n rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. The friend of mine, the enemy of the friend of my enemy is my enemy. Kò dẹ̀ ní abẹ́jàjà ń gbára àwọn eléyìí dẹ̀ rí ẹ bá sọ̀rọ̀ jàgbọ́n wa láti túbọ̀ àfi kọ́ máa bú mi nínú wọn ló ṣe ń tàbí ìtòní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tájọ́ lọ. ní ibi tí bàbá ti sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n jáde síta wọ́n ń bọ̀ wọ́n tẹ́ bá rántí ẹ rí i pé Iba Gani Adams ló kọ́ máa ń jáde síta all the time tó kọ́ máa ń bú olóyè tí ẹ̀rí dẹ̀ wà all the time tó máa ń sọ̀rọ̀ sí Chief Sunday Igboho all the time. bàbá yìí ti pè wọ́n ti pè Iba Gani Adams kò sí nǹkan tí wọ́n ti ṣe kí lẹ̀ tó wá ń wá kí bàbá yìí tún ṣe kí lẹ̀ ń wá kí bàbá yìí tún ṣe tí ó ti ṣe kí ló gbà lọ́wọ́ yín. nítorí àwọn sí èso nínú wọn ni wọn bá fà ilé tàn yẹn. bẹ́ẹ̀ ni mo wà kéèsì ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mo fi ní ò bá sọ̀rọ̀ mo ní lọ́dọ̀ pa ọ́ fẹ́ ta nǹkan lù mí. òun gbọ́dọ̀ ló fà ilé tàn yẹn Razak Arógundádé. yes mo sọ fún bàbá láàfin pé. àmà ń tẹ̀lé ẹ̀
sign lẹ́tà yìí pé kàn pa mí. So ọ̀rọ̀ Ìgbòho ẹ̀wò dáadáa o níwájú Ọlọ́run àti èèyàn pátá kò ń fi alá. So wọ́n ní Bọ́lá Ahmed Tinubu náyàn sí wọn pé kán pa àwọn. Àgbàlagbà ò kì í ẹ má jẹ́ kí n lo wọ́ọ̀dù tí mo fẹ́ lò yìí because ó máa dàbí pé àtúntún ń sọ̀rọ̀ sí yín lórí afẹ́fẹ́. Àwa ò dẹ̀ ṣetán láti bu yín mọ́. A ṣetán láti bu yín. A ṣetán láti bu yín. But bí ẹ ṣe eré ìtàn á sọ ń pa yín. Bẹ́ẹ̀ bó jẹ́ ìdàkejì ẹ̀ lẹ́ṣe ìtàn á sọ ń pa yín. Bẹ́ẹ̀ náà ni ìtàn yẹn á ṣe sọ ń pa tèmi tá a sọ ń pa ti gbogbo wa pátá. Ìjà tẹ̀síwájú. Ilẹ̀ Yorùbá búra o mi ò against ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi mò ń defend ẹ̀ ìgbà táwọn tí àmì náà mo ta lóògbé láyé agbègbè Nàìjíríà ló wà arrest nígbà yẹn kò tí ń sin ọwọ́ ẹ̀ tí wọ̀ lára ẹ̀ àní information tí mo ti ní gan lóru àná gan ó wà lọ́dọ̀ tí wọ́n ta bo Lagos Táyọ̀ Àyìndé lánàá ó ní gbọ́dọ̀ gbé. ṣẹ́wọ̀n bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligence mi ó lágbára gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó fún mi ní information pọ̀. So ó wà lọ́dọ̀ Táyọ̀ 11:45 ló kù ní ọ̀dọ̀ Táyọ̀ Àyìndé. ṣé Sunday Igboho wá gẹ́gẹ́ bí ọ̀tá ilẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé múmẹ́ẹ̀tì ẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde lẹ́ ń ṣọ́kiri Iba Gani Adams kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé múmẹ́ẹ̀tì bàbá ẹ̀ lẹ́kàn mọ́nítọ̀ kiri kí ni bàbá ẹ̀ gbà lọ́wọ́ yín gan-an kí ló rà ń gbà yín tí ò ti sanwó ẹ̀ bóyá àwa ọmọ Yorùbá lè san kí ló rà wá gbà yín ẹ sọ fún wa. Ìgbòho ń ṣe ẹni tẹ́ lè máa fi àbùkù kàn. Ìgbòho kọjá ẹni tẹ́ lè máa fi àbùkù kàn. Iba Gani Adams àwọn àgbààgbà ti bá yín sọ̀rọ̀ tì wípé kẹ́ pe bàbá ẹ̀ mọ́ra kẹjọ ṣiṣẹ́ yín ẹ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ inú yín lẹ́kàn ń ṣe kí ló ṣẹlẹ̀ after ìbàtẹ́ bá ṣe gbogbo ilé tán kí lẹ fẹ́ gbà lẹ́yìn ohun tí ẹ dáwọ́ lẹ́yìn kí lẹ fẹ́ gbà. ṣé òre lẹ fẹ́ gbà ní lẹ́nu ọmọ Yorùbá àbí ìdàkejì ẹ̀. ẹjọ́ ẹ̀yin yẹn wá ẹ máa bá wa máa comment. Lagos State oúnjẹ ní Tinubu máa ń rán láti coordinate iṣẹ́ burúkú lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe títí fún Tinubu ti pẹ́ wọn ló ti fi ṣíwọ̀n gba Lagos State be compensated. It was a former SSS product ó di táyà tó wá ṣiṣẹ́ burúkú yẹn fún Tinubu. Iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn recruit àwọn èèyàn bí kò fi face ni. Ṣé ẹni ṣe ń sọ síta báyìí? Kò ṣe é sọ síta o. Ọ̀rọ̀ tó pọ̀ lẹ́yìn. àwọn tó fẹ́ sùn yìí tẹ̀ pọ̀. So ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ń wò ó ti ṣe àwọn pẹ́ṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní pọ́tíṣà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. It's not a structural player. So gbogbo ìtọ́ka ń kà jẹ́ òyìnbá nìyẹn gan. Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má ti sọ́gbọ̀ ẹ̀ o. Kọ́ lè di spice ni. ẹ ń gbọ́rọ̀ lẹ́nu bàbá. Wọ́n ń kílẹ̀ ọ̀nà fún mi kó tó débẹ̀ wọ́n ti pe àwọn CP wọ́n ti fún ọ lópe líbí mi lónìí. Wọ́n kọ́ pé gọ́dọ̀. wọ́n bèèrè lọ́wọ́ yín kí la lè ṣe. No.
or 5 million mẹ́ gbàdá ọ̀sán ti ń lọ wọ́n bá test Tinubu tó ṣe ó ti fún àwọn ti gba 45 billion yẹn o. ṣe ń gbọ́ irọ́. bí Tinubu ṣe pé iṣu ọ̀sán àpèjẹ 50 million mo ní gbogbo white sí 45 báwo ló ń jẹ́ bọ́lá mo lọ 5 million sí bí yẹn ṣe bínú pé àwọn òbúrò pé ta ló ń sọ pé ọ̀gá pé ìwé báyìí mo fún yín ìyẹn ti jà ẹ́ ti lọ láàrin wọn báyìí. kí ẹ lè mọ̀ pé mo ní àpò 50 lọ ẹ̀kọ́ fún 45 náà fún òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣé o wọ́n ti fáwọn ní 45 million Tinubu wá pèsè ọ̀sán àgbàdo 50 mo ní kó fún ọ wáì 45 ìyẹn ṣáà sọ̀rọ̀ wọ́n kan ìyẹn bá pe àwọn ọkùnrin padà pé wáì tó ṣe wá ń pè ọ̀gá 45 mọ́ fún ẹ tí wọ́n á sọ. nínú ọ̀tún màdá wà láàrin wọn báyìí. bóyá rí nìyẹn. ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni kó tó yí gbogbo. exactly so ẹ má gba àwọn ẹ̀ bọ́ ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ pé kí Tinubu wá ṣe president wọ́n ti ń kà bá àṣẹ Tinubu lọ́wọ́lọ́wọ́ ẹ bá gbọ́ dáràṣù tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ kó tó máa ń bú wa. níbo ni ẹjọ́ kó tó di pé wọ́n ṣe election níbo ni Dr. Chief Sunday Igboho tán dó sí tán ti sọ pé tán ti ń kàpé fún Bọ́lá Ahmed Tinubu. Mo níbìlì pé gbogbo èèyàn ọmọ Yorùbá gbogbo alájọ wà online gbà yẹn gbogbo alájọ wà live. níbo ni wọ́n dó sí tí wọ́n ti kàpé fún Tinubu. Níbo ni olóyè Májàsọ́lá dó sí tó ti kàpé fún Tinubu. Bàbá yìí díẹ̀díẹ̀ o. nínú ọ̀sán pé Tinubu máa dé ìwà láìpẹ́ yìí wọ́n á di president Tinubu lọ́dẹ̀ iṣu communicate lánàá pé àwọn ò fẹ́ gbọ́ kankan lórí self determination àwọn ìsọ̀pọ̀tì restructuring. mi ò mọ bẹ́ẹ̀ ará lóyìnbó ṣe gbọ́kànlé ẹ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ̀kọ́ wo ìpìlẹ̀ṣẹ̀ lágbára ẹ lọ wádìí ní gbogbo diaspora ẹ bèrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan pé ṣé wọ́n fún mi lówó rí bí o nígbà. owó àwọn ilé ìtẹ́ wa ń gbà nǹkan. ẹ wá òbí tá à ń ṣe èmi ni màá ti dáwọ́ tèmi Yorùbá wọn kọ ìsọwọ́ àti diaspora ṣe pé èmi wà lára tó dálẹ̀ màá ti dáwọ́ tèmi. ẹ má gbọ́kànlé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tọ́lọ́ máa gbà yọ sí wàhálẹ̀ o àmì Ọlọ́run. ẹ má gbọ́kànlé o. ṣáàjọ tó lọ èmi á pe bàbá lọ́la yes na ọ̀rọ̀ ẹ̀yìn kò yẹ ká kọ̀ dákẹ́. ọ̀rọ̀ ẹ̀yìn a nídìí àti fi ọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ẹ̀yìn. a nídìí àti take ọ̀rọ̀ ẹ̀ up. yes ẹ̀sùn tí bàbá yìí tó fi kan lóyè kì í ṣe nǹkan tí ọmọ Yorùbá kan lè máa sọ pé ká dákẹ́ kẹ̀. ẹ̀sùn yìí nágbára náà. ẹ̀sùn yìí nágbára gan. tọ́wọ́n bá ti fún bàbá yẹn lówó mọ́ ni bàbá yẹn á máa sọ àwọn nǹkan tí ò bójú mu àwọn nǹkan tí ò yẹ kán máa gbọ́ lẹ́nu àgbàlagbà làwọn máa gbọ́ lẹ́nu wọn. kí ló ṣẹlẹ̀ kí ló dé àgbàlagbà níyìn náà. àgbàlagbà níyìn ṣe pé wọ́n tuntun post another thing báyìí ṣe ti rí i pé àwa gan ò gbọ́dọ̀ dákẹ́ ǹsìn. kò sí ṣíṣe kò sí àìṣe ilé ẹjọ́ ni bàbá yìí ti máa pàdé wa sẹ́. ilé ẹjọ́ ni bàbá yìí á ti pàdé wa. the best thing tí èmi mọ̀ tí gbogbo wa tí a lè ṣe fún olóyè
láti pé kí olóyè lè mọ̀ pé a wà lẹ́yìn wọn, kán lè mọ̀ pé àwọn èèyàn ń bẹ lẹ́yìn wọn, ní wípé ká tèkè ọ̀rọ̀ yẹn up, kí ọ̀rọ̀ yẹn délé ẹjọ́. Ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ délé ẹjọ́ sẹ́, ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ délé ẹjọ́. Ẹ má bínú, mò ń ka àwọn kọ́mẹ̀tì àwọn èèyàn ni. Now Ìbá ti sọ pé àwọn ní evidence dání, wọ́n ṣe parọ́ mọ́ former chief of staff Èkó, bẹ́ẹ̀ náà parọ́ mọ́ President Bola Ahmed Tinubu. Bẹ́ẹ̀ náà ni wọ́n parọ́ mọ́ olóyè Sunday Igboho. Ṣé o ti wá scam yìí rí bàbá? àbí o social media ló pọ̀ bí ń tàn yín jẹ, social media ó kàn fún ọ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó kàn ń sọ̀rọ̀ tó social media ó dẹ̀ ti fáwọn míì nílẹ̀ pé màá fún nílẹ̀ ìpàdé kọ́lé fún tó fi ń tàn àwọn yẹn tó ń larí mọ́. àwọn ọ̀dẹ̀ wọ̀n pé mo ṣòro kú ẹni tó bá kú mi ìpìlẹ̀ ṣe ẹ máa ń fi gbẹ̀yìn ẹ máa ń kúrò ní. Bàbá ẹ kó lórí ẹ. ó ṣe ní yẹn o ẹ má fọkàn sí bàbá yẹn tẹ bá ń bẹ̀bẹ̀ Yorùbá bí o ní kẹ́ support mi o kó o tẹ bá wọ̀ kó wà ṣe kí ní tẹ̀lé wá gbọ́ bí support ẹ má tẹ bá fọkàn sí Sunday o. ẹni tó dẹ̀ shock mi jù lálẹ́ àná fídíò tàbí bàbá Akíntóyè tó ti ní kọ́ wá ní kó o ṣù sí president Tinubu lòun á fẹ́ kó jẹ president Nàìjíríà nínú ìtàkùn àwọn àwọn ọmọ gbé wọn bá ti kí ní wọ́n sọ bẹ́ẹ̀ mo gbọ́. mo fídíò rẹ báyìí mo bá ṣùgbọ́n láti fún èèyàn mẹ́wàá pé ayé ẹ̀wọ̀n bàbá yìí tẹ́mi bàbá tó ń pẹ̀lú ẹ̀jẹ̀ lórí owó ìfẹ́ ó lè fún torí self determination. mo gbọ́ fídíò yẹn. ẹ̀jẹ̀ mọ̀ pé bàbá yà Sunday ìdíjọ́ ṣiṣẹ́ papọ̀ ó ṣeé ṣe ó ní ọ̀nà tó ti ní wá máa fi ṣẹ́tò òun ó ní ọ̀nà tó máa fi ṣẹ́kù Sunday ìdí ṣiṣẹ́ fún un. Yorùbá máa ń tọ̀yàn ní 9 minutes báyìí wá pọ̀yàn ṣọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ yòó wọ́n máa ń tọ̀yàn ní. wọ́n bá lè fi lóye tán wọ́n lè fà á kúrò Nàìjíríà. wọ́n bá ti dàrú tán ìkan tó ń jẹ́ irọ́ lórí irọ́ Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀. ó lè pa tó bá parọ́ mọ́ yẹn irọ́ yẹn á dẹ̀ lẹ̀ mọ́ yàn báyìí. iṣẹ́ pẹ́tipẹ́ti tí ò ní ẹ̀dí kúrò. so irọ́ yẹn gan ló ń kọ́ wọn báyìí pé kọ́ máa pa. ẹ wo ọjọ́ Saturday níjọ́ Friday wọ́n bẹ̀rẹ̀ sí ti àwọn èèyàn social media ó ti gbé ààrẹ ti gbé lọ́wọ́ Àtíkù ni o ní òṣèlú bá support self determination ni o. àwa ní kọ́mọ̀ kan tẹ̀lé ọba wọn ló pé ṣé Àtíkù kan yóò ti rojú aráyè wọnú PDP Àtíkù tó ń gbádùn ara ẹ̀ ní Dubai. ìjọ òní mo ti fojú rí Àtíkù kò lè gbẹ̀yìn láyé mi. kí ló fẹ́ pàtíkù kan? ṣé mo bẹ̀ ẹ́? oníṣòtẹ̀ ráyè ti tiwọn lọ́wọ́ tó wà yìí. ṣé àwọn PDP bá dùn pé mú yàn ní 2022 ṣé ó ronú Àtíkù wọn láti mú? ẹ̀kọ́ lánàá ẹ̀kọ́ pa irọ́ ló mú ọ̀dẹ́ Àtíkù
gbà pé òun gbà fún mi ọ̀tọ̀ nìkan tó sọ lábẹ́ ẹ̀ tó ráwa náà láwọn tó ti kúrò sùn. ṣé ẹ rí àwọn pọ́ǹtì kan tó yẹ ká máa dìmú náà ọ̀rọ̀ yẹn as in ṣé olóyè ò tí ì gbà fún Iba Gani Adams tó bó ṣe yẹ kó gbà fún Iba Gani Adams ni because wọ́n sọ ọ́ náà ọ̀rọ̀ wọn bẹ̀ yẹn wípé a máa ṣe bíi pé òun gbà fún wọn bóyá lójú korojú pé bọ̀ tó bá ti dẹ́yìn ọ̀rọ̀ nǹkan mìíràn ló ń sọ ẹni sọ pé òun ti gbà fún ẹ lójú korojú tó bá wá dé ẹ̀yìn ẹ tó bú ẹ kò tó ọ̀rọ̀ sọ ni tí ó bá ti lè sọ lójú ẹ kí ló ń já bàbá yẹn jẹ gan náà because mi really understand ẹ̀rín yẹn àti ẹ̀gbọ́ ti àwọn tó yẹ pé wọ́n ń lò wọ́n ni bọ́ ẹni Iba Gani Adams kò sẹ́ni kankan tó ń lo bàbá yẹn kí ló ń ṣẹlẹ̀ Iba Gani Adams àbí ìjà OPC lẹ́rù bóyá ẹ ṣì ń jà ni. ní Ọ̀yọ́ state to be the most dangerous person ní ilé sọ Èkó. ẹ má ti bẹ́ẹ̀ lórí o ẹ má di ọkọ̀ yín sí rárá ó ti di ẹjẹ́ ọwọ́ Tinubu ti rà á. ìyẹn tó bá rí mi surprise tó máa fún nílé kan ní lẹ́kìtì àti 200 million owó yẹn ti wà lẹ́wọ̀ òun lè máa bá àjẹ pẹ̀lú spiritual tí bá sọ̀rọ̀ ẹ ti ta òun láwọn pé báwo lọ̀rọ̀ ẹ jẹ́ kò sí kankan gbogbo conversation kò dé tó yẹ ní gbogbo ọdún ọ̀sẹ̀. kò wá ṣàánú fún abẹ́rẹ́ tálá fẹ́ gbọ́kànlé báyìí ò dúró ọlọ́wà rẹ̀ tálá fẹ́ gbọ́kànlé báyìí. Ọlọ́run ẹ̀yẹ máa wò náà sẹ́ni bí tí ẹ̀dá bá fi ọkọ̀ sí kọ́ lọ́wọ́ máa ń gbà yọ. bẹ́ẹ̀ni o kábíyèsí ọba ló ti mọ tó máa lẹ́kọ̀ọ́ sí ó dẹ̀ mọ tó máa gbà yọ. ó mọ tó máa gbà yọ ó dẹ̀ mọ bó ṣe máa mójú ọ̀nà tẹ̀. Evidence yẹn proof ẹ.
ṣé ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà ṣé ń gbọ́. láti face mi. so bàbá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. irú oríṣiríṣi àlùmọ́rò mi dín ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. wọ́n kàn sọ̀rọ̀ so ṣáìdì. so ibi tí mo wá kẹ́ gbọ́dé nìyẹn mo níbi rí pé àwa tá wà lórí ìlà náà láti gbọ́ ṣùgbọ́n mo wá kẹ́ jẹ́ ká di àwọn pọ́ǹtì kankan mú nínú àwọn ọ̀rọ̀ àlùfáàṣá tí Iba Gani Adams kàn ń sọ kiri ìgboro tí Iba Gani Adams ń sọ nígbà tí Iba Gani Adams tí wọ́n mọ̀ pé àwọn ò tí ì ṣetán láti wá rescue wa ẹni tó tún wá ṣetán kí ló ṣẹlẹ̀ tí ẹ̀ ń dì lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ tí ẹ̀ ń dì lọ́wọ́ bàbá mi kọrin Táíwò wọ́n tẹ̀ nípa àwọn tẹ̀ wá ẹ̀bẹ̀ ẹ̀ ń tiwọn bẹ́ẹ̀ ni ó yẹ kí gbogbo ọmọ Yorùbá fárígá ni sẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wa fárígá ni this time around ẹ má jẹ́ ká tiẹ̀ lọ máa sọ pé àlọ́ ń kó ìpè kan jẹ àlọ́ ń ṣẹ́ ìpè fún bàbá yẹn ìpè lè tọ́wọ́n bá ti lọ ń ṣẹ́ àrígiṣẹ́gi wọn á máa forí ara wọn gbé bàbá ò ní ṣẹ́ ìpè fún wọn mọ́ bí olóyè ṣe ń sọ fún wa all the time nìyẹn ẹ má bú bàbá mọ́ àní 5 days ago ni olóyè ṣì bá wa ṣe mítìsẹ́ tí vn yẹn ò dẹ̀ tí jáde nígbà yẹn o tí bàbá yìí dẹ̀ ṣe ó ṣì ń plead sí wa wípé ká jọ ká fi bàbá kalẹ̀ ká má sọ̀rọ̀ sí bàbá mọ́ eléyìí tí ẹ gbọ́ òun lẹ gbọ́ yẹn o another evidence míì tún wà lẹ̀ again tí Iba Gani Adams tún sọ tó eléyìí tí ẹ̀ sì tún fresh ṣe mọ̀ pé eléyìí tí à ń play old one ni olóyè ló sọ pé ká pọ́ọ̀sì ẹ̀ o ọ̀rọ̀ pọ̀ o kí ló olóyè gbà lọ́wọ́ yín Iba Gani Adams kí ló ń gbà lọ́wọ́ yín àníṣe evidence níṣe ẹ gbọ́dọ̀ kó pàdé gbogbo ọmọ Yorùbá nílé ẹjọ́ as in this time around ẹ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ ti ń mú jẹ ẹ lè mélé jẹ gbọ́dọ̀ pàdé wa nílé ẹjọ́ màá wá ṣeré this time around ẹ gbọ́dọ̀ kó gbogbo ẹ̀rí yín kẹ́kọ̀ọ́ pàdé wa nílé ẹjọ́ àtẹnitẹni ẹ̀rí ẹnitẹni tó ń fún yín ní ifo ilé president gbogbo wọn ẹ máa kó gbogbo wọn pàdé wa nílé ẹjọ́ torí pé ó ti ń pọ̀ jù. Bàbá Iba Gani Adams ó ti ń pọ̀ jù wọ́n wá fi àkókò yìí nígbà tí olóyè Chief Sunday Igboho tí wọ́n ti lè jáde síta táwọn ti sọ̀rọ̀ tó dẹ̀ sọ déédéé ibi tí wọ́n wà ní ọdún náà lọ́hùn that is year 2021 mo ní bílí pé by this time around ó yẹ kí àgbààgbà ilẹ̀ Yorùbá kan ti jáde síta
kán ti ṣe nǹkan kan, kán ti gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ Iba Gani Adams. Ó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kán ti gbé ìgbésẹ̀ kan náà. Ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn wọ́n pe bàbá yìí sí meeting, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pé Dr. Chief Sunday Igboho sí meeting. But nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ tán sọ̀rọ̀ bọ̀ tí Májàsọ́lá ń sọ wípé àwọn ò wá anything ju pé káwọn ti ja ìjà ẹ̀, káwọn dẹ̀ rí pé orúkọ wọn wà lára àwọn tó ja ìjàgbara yìí, pé nǹkan táwọn kàn wá nìyẹn. Kí ló wá máa ń dùn bàbá Iba Gani Adams ni wípé kí ló máa ń dùn wọ́n ni wípé ibi tó bá yẹ kí wọ́n ti sọ̀rọ̀ owó tí olóyè ò bá ti sọ̀rọ̀ owó ń bẹ̀, azin báwo mo ṣe lè gbé ibi tó bá yẹ kí owó ti yọ sí ọwọ́ bàbá yẹn tí olóyè bá ti sọ pé àwọn ò nídìí owó, nǹkan tó máa ń bí bàbá yẹn nú nìyẹn. Fresh one tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn, fresh one tí Iba Gani Adams ṣe sọ, ohun tó bí Iba Gani Adams nínú ni mò ń sọ fún yín. Táwa bá ń sọ̀rọ̀ fún yín, ẹ gbàgbé àwọn òṣè bloggers. àwa máa proof evidence, but bàbá sọ wípé ká pause ká má release anything nítorí pé 5 days ago ni bàbá yìí ṣì bá wa ṣe meeting tó tún bẹ̀ wá pé ká má bo Iba Gani Adams mọ́. Tàdé sọ pé a ti gbọ́. Èmi pàápàá jùlọ mo dẹ̀ ṣèpinnu pé mi ì ṣe mọ́. Voice note ẹ̀rí tí wọ́n release, kí ló fà á tí wọ́n fi release ẹ̀? Ohun tí mo wá kẹjí ká ṣe searching lé lórí nìyẹn. Ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni pé ẹ̀yin kọ sí comment section, èèyàn kọ sí comment section lẹ́ẹ̀kan yẹn, ṣé bàbá mi pẹ̀lú mi, ó dà pé wọn ló kọ sí comment section lẹ́ẹ̀kan yẹn pé ká gbàgbé pa ọ̀rọ̀ wọn, ká focus nípa ohun tí agitate lọ́wọ́ lórí. Tá bá ní ká focus nípa ẹ̀, ṣe bí ẹni tó ń léwájú wa náà ni wọ́n fi ìlọ̀kulọ̀ oríṣiríṣi ń lọ̀ yìn tó dẹ̀ ká wàá kọ́ fún. Àti pé tẹ́yìn ò bá tí mọ̀ ohun tó fa voice note tó ti pẹ́ tán lọ gbé síta yẹn, ó ní nǹkan tó fà á, wọn ò dédé gbé síta. Wọn ò dédé gbé síta. Nígbà tí mo pàdé àwọn kan lọ́jọ́ wo nìyẹn nínú platform kan tí wọ́n ń sọ̀rọ̀ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ pa ẹ̀ mọ́, a gbọ́dọ̀ ṣe kíni. Mo ní kò sígbà tá à ní sọ̀rọ̀ pa ẹ̀. Mo ní ìjẹ́ ẹ̀yin pàápàá tẹ sọ pé ẹ mọ Iba Gani Adams, mo ní ìjẹ́ ẹ tiẹ̀ ti pè é rí lọ́jọ́ kan pé kí bàbá ẹ̀ máa kó fi olóyè kalẹ̀. Ìjẹ́ ẹ ti bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí. Níwà olóyè dẹ̀ ń pe àwọn títí ẹ̀ all the time pé ẹ fi bàbá kalẹ̀, ẹ fi bàbá kalẹ̀. Kí ló dé tí Iba Gani Adams, because evidence tún wà pé Iba Gani Adams ló tún máa ń fún àwọn ọmọlẹ́yìn wọn legal aid pé kán lọ máa bú olóyè.
so that olóyè ń kò jẹ́ àkàndá èèyàn kan tó yẹ pé ọlọ́run bá dídì dá wọn ìdá ọ̀tọ̀ ni ọlọ́run bá dá wọn ìdá tí ọlọ́run bá dá olóyè ó yàtọ̀ gan ó yàtọ̀ sí tí mo ti ń rìn láyé mi mo fẹ́ lè sọ pé mi ti bá irú èèyàn bí olóyè yẹn pàdé rí olóyè wọ́n ń bá débi pé tá a bá wà nílé wọn mi ì mọrú ẹ̀ṣẹ̀ tí o lè ṣẹ̀ mi ì tí mọrú ẹ̀ṣẹ̀ olóyè látún máa bá yín bẹ̀bẹ̀ àfi kó má jẹ́ ọmọ Yorùbá nìkan even bó jẹ́ ọmọ Yorùbá gan bó jẹ́ ọmọ Yorùbá gan olóyè jẹ́ èèyàn kan tó pé ó ní kinní kan lójú àánú ni wọ́n ń pè mo ti rí ìkan lára àwọn tó ti tẹ̀lé ìyá Onítìrí lọ́sìn eléyìí tó ṣe irùngbọ̀n bí irùngbọ̀n kinní yẹn lóun fẹ́ ṣe chief of army staff for bascad ó ṣe ẹ̀ṣẹ̀ kan ẹni tí mo sọ èmi ní dárúkọ ẹ̀ ṣùgbọ́n àwọn tó bá yé ó ti yé wọn bẹ́ẹ̀ yẹn ó ṣe ẹ̀ṣẹ̀ kan lọ́jọ́ kan a wà ní olóyè tó bá ní ọjọ́ tí mo sọ tó bá sọ pé olóyè tún máa bá bẹ̀bẹ̀ nítorí pé ohun tó ṣe yẹn májàsọ́lá ló ṣe kí ní ẹ̀ sí kó tó di pé àwa ti kẹ́ẹ̀tì ẹ̀ kó tó di pé ìkan lára àwọn èèyàn aláyé wa padà wá gẹ́ẹ̀tì wọ́n wá pe àlàyé tí mò ń sọ yìí wọ́n fẹ́ nà lọ́jọ́ yẹn nígbà tí olóyè tún máa jáde síta ẹjọ́ ṣé Iba Gani Adams lẹ́ ń bá sọ̀rọ̀ ni àbí because me understand the message yín o comment yín sọ kó yé wa dáadáa o ṣé Iba Gani Adams lẹ́ ń bá sọ̀rọ̀ Mr. Taiwo Yakubu ṣé Iba Gani Adams lẹ́ ń bá sọ̀rọ̀ sọ kó yé wa dáadáa ẹ jọ̀ọ́ so ká máa bá ọ̀rọ̀ wa lọ olóyè nígbà tí wọ́n fẹ́ máa nà olóyè dẹ̀ tún jáde síta àtúnbà bẹ̀bẹ̀ àwọn èèyàn wá ní olóyè tún bá aláyè bẹ̀bẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ọ̀nà ìjà dáríjì ẹ jọ̀ọ́ ẹ fi jì mí ẹjá dáríjì ẹ fi jì mí ẹ jọ̀ọ́ wọ́n á pé àáwò lọ́jọ́ yẹn pé àáwò lọ́jọ́ yẹn pé kí ló ń ṣẹlẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ yìí olóyè tún bá bẹ̀bẹ̀ àìmọye bẹ́ẹ̀ olóyè bí ní kí ẹ̀fínlẹ̀ bàbá yìí jẹ́ èèyàn kan tó pé kò sírú ẹ̀ṣẹ̀ tẹ̀lé ṣẹ́ mi tí mọ ẹ̀ṣẹ̀ ń sí náà tẹ́yìn tẹ́ wà lé environment tẹ́ bá fẹ́ máa bá ẹni ń jà á tún máa bá yín bẹ̀bẹ̀ ni. ṣé irú ẹ nìyẹn
ni kò wá yẹ kí Iba Gani Adams pè mọ́ra kọjọ rìnrìn kọjọ kí orúkọ wọn wà nínú ìwé ìtàn. Kí orúkọ ààrẹ Iba Gani Adams orúkọ tiwọn náà wà ní ìwé ìtàn ṣùgbọ́n àti wí àti sọ bàbá ò gbọ́ bàbá kàn ń ṣe ìmọ̀tara wọn nìkan ni. Bàbá ohun tí èmi dẹ̀ rí bẹ́ẹ̀ ni pé ọmọ Yorùbá tí ò tí ì ṣetán ni tó bá yẹ pé ọmọ Yorùbá ti ṣetán ni ẹ lè máa decide léwọ́ ọmọ Yorùbá. Ẹ lè máa decide lérí ọmọ Yorùbá kò possible. Bàbá Iba Gani Adams gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ohun tó fi àyè gbà yín ni pé ọmọ Yorùbá wọn ò tí ṣetán tó bá yẹ pé a ti ṣetán because mo rí i pé àwa kan ò tí ṣetán. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóyè wá jáde síta táwọn ti sọ a tún sọ̀rọ̀ lórí ìyẹn náà olóyè ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. So identity and you've lost everything. I pity a lot of people that call themselves Nigerians, fully thinking that you are a Nigerian because when you don't obey. Yàtọ̀ sí statement Timakai, you will not call him, you will not be able to speak on it apart from whatever you write in the comment section. Lori Iba Gani Adams. I am reading a statement on behalf of my boss that I believe in. I will not say anything more than that. Whatever your own opinion on it, keep it as it is. My opinion, I'll keep it for now. But I stand shoulder to shoulder with whatever decision Gani Adams, the Are Honor Kakanfo, said things that attack my character. He said a lot of wrong and bad things against me. He mentioned the names of the Nigerian president, President Bola Ahmed Tinubu, and some other notable persons in Yoruba land. Even from in the said note, Are Gani Adams said I was involved in the killing of the late Chief Bola Ige. SAN, may soul continue to rest in peace. Everyone will still remember the circumstances of the death of Chief Bola Ige, who was the former Minister of Justice at the
time he was brutally murdered. It goes without saying that no one or evidence was connected me to his death until these virulent, malicious, highly scandalous by Iba Gani Adams. I want to categorically state that I knew nothing about the killing and the death of Chief Bola Ige that died in Ibadan on the 23rd of December 2001. And by the newspaper and the police report, one Frayo was charged with the murder. In that year, I was engaged in the settlement of Ife, Modakeke War. I can also remember that it was the same year Iba Gani Adams was in prison in Lagos when he was charged with the murder, public disturbance arising out of the inter-communion violence in Lagos in 2002. And the law firm of the late Chief Gani Fawoimi represented and got bail for him at the Federal High Court, Ikoyi, Lagos State. I, Dr. Chief Sunday Igboho, challenged Gani Adams to come forward and prove his assertion. I want to state that I did not go to any hotel in Lagos State. Ẹja sọ̀rọ̀ ń pa ẹ̀rín ibi tí spokesman Chief Sunday Igboho tí wọ́n ti sọ̀rọ̀ sí nígbà tí ní same year yẹn ni ààrẹ Iba Gani Adams tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n nípasẹ̀ ẹ̀sùn tí ìjọba fi kàn wọ́n wípé wọ́n ń da ìlú rú. Kò dẹ̀ sí rọ́ńbẹ́ because as at then ipò ni bàbá ń jà fúngbà yẹn ìyẹn Iba Gani Adams. Ipò ló kọ́ sí ìjà lẹ́ẹ̀rín àwọn ojúgbà wọn ṣé bàbá Fáṣeun àbí kí lorúkọ mi ò ṣàmọ kí ni wọ́n ń pa ọ̀rọ̀ OPC yẹn mi mo mọ̀ ṣe ń pa ẹ má bínú. So ẹ̀rín wọn lọ́n ti dupò wípé èmi lolórí èmi làgbà èmi ní kinní kan. So ṣé ti wá rí i pé the same man Iba Gani Adams gangan ló jẹ́ àdàlúrú nítorí pé ẹ̀sùn ti fi òfin ti fi ẹ̀sùn kàn rí pé ó ń dàlúrú ní during that time gangan tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò sí ilé ẹjọ́ kankan tó fi ẹ̀sùn ìpànìyàn tàbí ìdàlúrú tó fi kan olóyè rí kò tíì sí ilé ẹjọ́ kankan tó ìfi ẹsẹ̀ múlẹ̀ pé Chief Dr. Sunday Igboho Adéyẹmọ wípé ó ń da ìlú rú kò tíì sí ilé ẹjọ́ yẹn rí tó ìfi ẹ̀sùn kan bẹ́ẹ̀ ni olóyè Májàsọ́lá wọn ò rí máìdì ẹ̀ rí wọn ò gbé lọ́gbà ẹ̀wọ̀n rí. The same man tí ìyẹn Iba Gani Adams bóyá ọ̀wọ́n ń wá bóyá kì í sọ pé wọ́n ń háyàn kúnra ni to my own experience bóyá kíní Iba Gani Adams ń wáyàn kúnra ni nítorí pé àwọn ti lọ ṣẹ̀wọ̀n rí àfihàn wọn o ẹ má bínú ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àfihàn wọn but ẹ mọ̀ ọ̀rọ̀ ló bọ́rọ̀ wá ta fi mention nǹkan ta mention yẹn
during that time tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Iba Gani Adams wà ní ọgbà ẹ̀wọ̀n gbà yẹn. Bóyá ká wá ní pé Iba Gani Adams ń wáyàn kúnra, wọ́n fi ń fi ẹ̀sùn oríṣiríṣi wọ́n fi ń kan ṣe Sunday Igboho. Meanwhile Iba Gani Adams ò dẹ̀ wá ń ṣe, wọn ń ṣe ilé ẹjọ́, bẹ́ẹ̀ ni wọn ń ṣe agbófinró. Kó má sọ wípé wọ́n ní, ká má bá sọ pé bóyá wọ́n nẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀. Kódà mo fẹ́ lè sọ pé agbófinró gan, mo fẹ́ lè sọ pé wọn ò náṣẹ gan, because kágbófinró tó lè fi ẹ̀sùn ìpànìyàn kan yàn, ó máa náwọn ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé. Kìkan ṣe pé a kọ̀ wá sí orí kinní kan, a kọ̀ pé èèyàn kan ẹni báyìí ó pààyàn ó ṣe kinní kan. Kí ló ṣẹlẹ̀? Ilẹ̀ fẹ́ gbà lédi ìbàjẹ́. Relating to Asiwaju Bola Ahmed Tinubu since he became the president. Unlike what Gani Adams said in his voice note, I was never charged to court for murder, nor did I kill anyone to warrant being charged to court. The voice note showed the mind that has serious malice against my personality. It is on record that despite my respect for his position as Oyo chief, the media is full of many bad things he has said about me in the past. Finally, I need not remind the Omoluabi Yoruba that I have the same tribal marks on my face as the late Alaafin Adeyemi Omobani me. Sure, man. I am not contesting Ààrẹ Gani Adams' position. Kí ló wá ń bínú fún? Kí ni Iba Gani Adams wá ń bínú fún? Ìjà àsìkò tí ìtọ́ fún ààrẹ láti dágunró. Ǹjẹ́ àsìkò kò tí tó fún ààrẹ láti dágunró? Now. Yoruba nation needs unity at this dangerous moment, not ọ̀tẹ̀ àti ìlara. I leave this allegation to the court of public opinion. Even though my initial reaction was to sue him, but I was advised to take it as iti ogede tí kò ṣe yọ àdá sí ní àsìkò tí ilẹ̀ Yorùbá wà nínú ẹ̀wù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóyè sọ, like press release, wọ́n náà wọn ò bá Iba Gani Adams du ipò gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ni nǹkan gan tó wá fa ìlara? Ẹ ká béèrè lọ́wọ́ ara wa. Kí ni ohun tó fa ìlara? Ṣé lórí pé mo lọ lé Fúlàní wípé kán má pa ìran mi mọ́ ni? Ṣé òun náà ló fa ìlara? Ẹ ká béèrè lọ́wọ́ ara wa. Ẹ ká béèrè lọ́wọ́ ara wa. Kẹ́dẹ̀ jẹ́ ká bi Iba Gani Adams. Kí ló fa ìlara? Kí ló fà á tẹ́ fi ń lara olóyè? Tí ẹ̀yin náà bá fẹ́ gba glory tí olóyè ti gbà, ẹ jáde síta. Kò sẹ́ni kankan tó máa dìímù. Ẹ jáde síta.
kẹ́ lọ ṣe nǹkan tí olóyè ti ṣe. Tẹ́ bá tẹ̀ tún lè ṣe jù bẹ́ẹ̀ ṣe, a máa tẹ̀lé yín. Gbọ́ iṣẹ́ tẹ́ máa fi ṣe léyìn ṣe lẹ̀ ń lara olóyè. Ṣe ni ẹ̀ ń lara olóyè. Ìtàn á sọ pa yín bí olóyè dẹ̀ ṣe wá sọ wípé àsìkò tí ilẹ̀ Yorùbá wà yìí ní ọ̀dọ̀ tí wọ́n nìyẹn òun lọ́ti sọ yẹn. Àwa ọmọ Yorùbá kódà àjọ máa pàdé lẹ́jọ́ ni. Torí pé ìbà lórúkọ jẹ́ gbáà ni ọ̀rọ̀ tí Iba Gani Adams sọ yìí. Ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ fojú tó ni, kì í ṣe nǹkan tí Iba Gani Adams ti ń sọ wọ́n ti ń mú jẹ. Eléyìí wọn ò gbọ́dọ̀ mú jẹ. Àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ló tẹ̀ mọ̀ nǹkan tó lè ṣe pa ti ilé tó tẹ̀ fi kàn wọ́n tiwọn, ìyẹn ò kan àwa. Ṣùgbọ́n ilé tó kan àwa ni wípé tí aṣíwájú ogun tí Iba Gani Adams fi ẹ̀sùn kàn, wàláhì a nígbà. Àyàfi tí bàbá bá lè jáde síta kán tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. Àfi bẹ́ẹ̀ nìkan. Iba Gani Adams bàbá kó tó pẹ́ jù, kó tó di pé ẹ gba ìwé ìpèjọ́ láti ọwọ́ gbogbo ọmọ Yorùbá, ẹ jáde síta kẹ́ tọrọ àforíjì. Bàbá ẹ dàgbà ju èèyàn tó lè tọrọ àforíjì o. Nítorí ọ̀rọ̀ tí ẹ sọ, ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu yín ni, tí ò ń ṣerú àgbà bíi tiyín, tí ò ń ṣerú ẹnu àgbà bíi tiyín ló yẹ kán ti gbọ́. So ẹ ṣé gan ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, tẹ́ ti bá wa. Ìtàn á sọ nípa ipa wo lo kó, ipa wo ni mo kó. Ìtàn á sọ nípa tèmi, bí mo fẹ́ bí mo kọ̀. Ohun tí bá wù kí n ṣe lénìí tó bá dọ̀la wọ́n á sọ ọ́. Tó bá di lọ́la wọ́n máa sọ. Bóyá o fẹ́ ni bóyá o kọ̀ ni. Ìbéèrè mi wá ni pé ipa wo lẹ́yìn náà ti ń kọ, ìtàn wo lẹ ti ń kọ kalẹ̀ de àwọn ọmọdọ́mọ yín. Yálà ẹni tó lówó ni, yálà ẹni tí ò ní ni. Ipa wo ni èmi àtẹ̀yin ti kọ kalẹ̀ de àwọn ọmọ wa. Ẹ wo bàbá Awólọ́wọ̀, ó kọ àwọn ìtàn kọ kalẹ̀ tí àwa ẹ̀dẹ̀ ṣì ń tí àṣìdé bá lè ní, tí wọ́n dẹ̀ ń sọ, tí a dẹ̀ tún rí evidence ẹ̀, ẹ̀rí ẹ̀ tún wà. Bẹ́ẹ̀ náà ni àwọn tó kù, ìtàn tí wọ́n kọ ó wà nílẹ̀, wọ́n sọ ọ́. Ẹ wá wo ìtàn èyí tí Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ wo ìtàn tí bàbá yẹn kọ lọ́wọ́lọ́wọ́. Ẹ já kọ ìtàn rere.
ẹja kọ́ nítorí pé wọ́n á sọ nígbà tí a bá lọ tán wọ́n á sọ ọ́ ṣùgbọ́n paríparí ọ̀rọ̀ mi ni wípé ẹ má gbàgbé tí bàbá Iba Gani Adams ò bá jáde síta kán tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá ó túmọ̀ sí wípé wọ́n máa gba ìwé ìpèjọ́ láìpẹ́ láì jìnnà. Gbogbo ọmọ Yorùbá mò ń gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ mi ò jí ọ̀rọ̀ sọ. Iba Gani Adams tí wọ́n bá kọ̀ tí wọ́n bá jáde síta kán tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátá wọ́n máa gba ìwé ìpèjọ́ tí a sì máa gbé wọn lọ sí ilé ẹjọ́. Wọ́n dẹ̀ ti sọ wọ́n ní wọ́n ní ẹ̀rí dání wọ́n máa kó ẹ̀rí wọn yẹn dání sí ilé ẹjọ́ tó pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ náà ní gbọ́rọ̀gbọ́rọ̀ kó sọ̀rọ̀ gbọ́. Ṣùgbọ́n bàbá máa ń ṣe bíi pé àwọn nìkan làwọn mọ̀rọ̀ sọ jùlọ. Kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe èkejì bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀kẹta. Àní bẹ̀yìn mọ́ pé ké jáwọ́ o. Ìtàn ti ń sọ ń pa tiyín lójú ẹ̀mí yín sìn. Ìtàn ti ń sọ ó ti ń sọ nítorí fún kí ni bí ọmọdé jáde síta bó fẹ́ sọ̀rọ̀ yín Iba Gani Adams mi gbọ́ kó sọ̀rọ̀ yín dáadáa rí. Bí àgbàlagbà jáde síta wọ́n fẹ́ sọ̀rọ̀ yín wọn ò sọ̀rọ̀ yín dáadáa rí. Ṣe rí pé ẹ ti kọ ìtàn yẹn ti ń sọ. Ìtàn tí ẹ bá kọ kalẹ̀ lénìí kódà tó bá tún yá gan tẹ́tútù lọ gan a tún máa sọ fún àwọn ọmọ yín pé bàbá yín bèlè ló ṣe ṣe nígbà ayé wọn. Èmi ò sọ pé ẹ máa kú o èmi ò sọ pé ẹ máa kú o ṣùgbọ́n kò sí ẹni tí ó lè gbé sílẹ̀ ayé yìí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí máa kú lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni mi tí gbọ́ pé àwáyé má lọ́kàn wà rí. Mi tí gbọ́ rí. Bí a ti wá tó bá tún yá àtúpadà síbi tá ti wá náà ni. So bàtà bá ti wá lọ tán kí ni wọ́n á máa sọ lépa èmi àti rẹ? Ṣé dáadáa ni tàbí ìdàkejì? Ẹ ṣé gan ni ẹ tẹ́tí darapọ̀ mọ́ wa ẹ ṣé o àmọ́ lóore ìfẹ́ wa lẹ́ni tó pé ọ̀pọ̀lọpọ̀ wọn wà ń sìn tó pé orí ṣó tó bá ti ń ṣèṣekúṣe tó ti ń sọ̀sọ̀kúsọ òun náà máa like wọn ò ń fẹ́ràn ṣó tó ti ń sọ̀rọ̀ ohun tó lè mú wa kúrò lóko ẹrú ní kíákíá wọn ò like ẹ̀ ń tiwọn ṣùgbọ́n ẹ̀ ń tí ẹ̀ ń bá wa wò ní gbogbo ìgbàkigbà àmọ́ lóore ọwọ́ yín tẹ́ wá fi ń tẹ̀ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí. Àtẹ̀yìntẹ́ fẹ́ràn wa àtẹ̀yìntẹ́ tẹ́ fẹ́ràn wa ipò ẹ̀ tí ẹ̀ ń bá wa ń wò ẹ̀ ṣe. nítorí pé a sọ pé kẹ́ fẹ́ràn wa gan náà ṣùgbọ́n ohun tí à ń sọ ìdí tí a fi ń sọ ohun tó wà fún òun la ní kẹ́ bá wa fẹ́ràn. mo ṣe wà ń sìn mí ń ṣe pé kẹ́nìkan lè nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n
ohun tí mò ń sọ̀rọ̀ ń pa yìí nígbà tí a ti lè mọ̀ pé gbogbo wa ló máa ṣe àǹfààní fún tó bá délẹ̀ tán kí ló dé táwa lè nífẹ̀ẹ́ nǹkan tá à ń sọ yẹn. So ẹ ṣé gan ni o, àmọ́ lóore ní gbogbo ìgbàkígbà tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa, àmọ́ lóore. Ẹ ṣé gan ni, odò àgbèwà kò ní gbé ọmọ dàlẹ̀. Ó dàárọ̀.